Ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́, máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrí lójú ogun, ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi ló máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà, ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá, tí mo sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run Olódùmarè á ṣe kíni, á gbà fún wa. Mo kẹ́yìn àlewó la máa hu warasatul anbiyahi. Ẹ̀yin àfa Ọlọ́run Mukaddam Sheikh, àfa akọ́mọ ní kéwú, àfa akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá. Mo kí yín pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbù and sẹ́ráfù celestian. Mo kí gbogbo yín pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá tara ṣàṣà, mo kẹ́yìn ẹlẹ́sìn kẹ̀sìn, kẹ̀yìn ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́. A ní ṣe wéjá, ẹ ní ṣe gbòwò àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ́rọ̀gbọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Ẹ̀yin tẹ́ ẹ gbárùkù tọmọtọ̀nà ọmọ fi là ti fi lu. Àdó mẹ́ta bá ilẹ̀ dó ẹ̀yin ìyá mi. Ọ̀kan fọ̀ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri, ẹ fi ṣàwá ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá, látòrí gọ́vnà Ṣèyí Mákindé, gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Babájídé Sanwó-Olú, gọ́vnà Adémọ́lá Adélékè, pẹ̀lú gọ́vnà Abíọ́dún Oyèbámijí. Mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà, jẹ̀gbẹ̀nìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì, Ọ̀jájáde second, àrólé Oòduà. Mo wá kó rí bàbá mi, ikú bàbá yèyé ẹlẹ́wù ètù, ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé. Ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ sí, ọmọ àdábàlẹ̀, ọmọ àfòmọ́ òde. Ikú tí pa ọmọ tíya rẹ̀ bú sẹ́kún, àrùn tí sọ ọmọ tíya rẹ̀ yọ ṣẹ̀ṣẹ̀, àrámọ́kà tí dún tòjò tẹ̀rù. Ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. Bàbá, mo kí yín o. Bẹ́ẹ̀ ṣe máa tẹ́wọ́ gbọ̀ pa àṣẹ tí wọ́n máa dé adélé yín lórí ní òní, ọjọ́ 5 oṣù kẹrin 2025 tá a wà yìí, tí sí ọjọ́ sátidé. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ìgbà yín á tù wá lára nílùú Ọ̀yọ́. Ìgbà yín á tù wá lára nílẹ̀ Káàárọ̀ Oòjíire, torí òpó ńlá gbòǹgbò ìlà Aláàfin Ọ̀yọ́ jẹ́ inú ọba ilẹ̀ kóòtù òjíire. Ìtàn òṣè sọ́nlẹ̀ Yorùbá ká yọta Aláàfin sọnù. Bẹ́ẹ̀ ni ẹni bá mọ̀ tàn kò ní kóyán Aláàfin Ọ̀yọ́ kéré. Kábíyèsí ikú bàbá yèyé, kìnìún òkè Akẹ̀sán. Mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ o, mo sì kí gbogbo ọmọ Yorùbá pátápátá. Mo wá kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Kádé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba ó jẹ́ kó kánrin kése. Ká túbọ̀ róòrùn yín sásọ pẹ́. Mo wá fi yín kí gbogbo ládéládé lóyè lóyè pátápátá ńlẹ̀ Káàárọ̀ Oòjíire,
yàtọ̀ sí ọba Amugbo tí ọmọ ń tọ́kàn nínú ètò, ìyẹn ọba Rashidi Telu Olúwo Emir. Yàtọ̀ sírú ọba bẹ́ẹ̀, gbogbo ọba yòókù nílẹ̀ káàárọ̀ òjíire ni mo kí, àmọ́ mo yọ Tolúwo sẹ́yìn sílẹ̀ torí kì í ṣọmọ Yorùbá tòótọ́. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, bàbá Professor Banji Akíntóyè, alànà fún ìran Yorùbá. Bàbá, ọjọ́ yẹn á túbọ̀ dalẹ́. Agbára lọ́wọ́ Ọlọ́run, ẹ fọwọ́ pawú, ẹ fèrègì jobi. Èyí tó kù tẹ́ fẹ́ lò nínú ìgbésí ayé yín, ẹ ní lò nínú ìnira. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ máa kúkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté. Ojú tó lé, ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Ìgbòho mọ̀ọ́rẹ́ ọmọ alágbàdo òde. Ọmọ ládé ládé ládé, aláàfin ọ̀ládé, adé orí aládìkú gbàfá láàfin. Orígi sàyà gíngí ọkùnrin ogun. Ọmọ burúkú wúlò fún wa ń jẹ́ ọ̀jọ̀gbọ́n bá dé. Májàsọ́lá Ìgbòho òòṣà, bàbá mo kí yín o. K'Olódùmarè jẹ́ kẹ́ ẹ pẹ́, kẹ́ ẹ fọwọ́ páwú, kẹ́ ẹ fèrègì jobi, kómìnira ìran Yorùbá kó ṣojú yín o. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora àti ní Nàìjíríà àti nílẹ̀ kóòtù òjíire, Bayelsa, Kogi, Kwara pẹ̀lú Delta State, mo kí yín o. Níbo là ń lọ lálẹ́ yìí? Ọ̀nà méjì ni ìrìn àjò mi pín sí. Ìrìn àjò mi àkọ́kọ́ lọ sọ́dọ̀ Olúwo tilẹ̀ Ìwó, ọba Emir Rashidi Àkànbí Telu. Àwọn àgbà bọ̀ wọ́n ní bílé bá ń tòrò ọmọ àlè bẹ̀ ní ìdàgbà. Ṣé ká sọ pé ọmọ àlè tí Odùduwà bí, ọmọ àlè nínú ọmọ Odùduwà, ọmọ àlè nínú ọmọ Ọ̀rànmíyàn, irọ́ ọmọ àlè nínú ọmọ Ọ̀kànbí. Ṣé ká wá sọ pé wọ́n ti dàgbà níbí? Olúwo ó mà ṣe o. Gbogbo èèyàn ọmọ Yorùbá, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ àjọ fetí gbéyàwó ọ̀rọ̀. Tàbá ní a fi wèrè lẹ̀ kó sòkú ìyá ẹ̀ bó bá ṣe wù ó lè súnjẹ, òórùn rẹ̀ ò sì ní jẹ́ gbádùn ládùúgbò. Tá a bá ní gbogbo yánmọyànmọ tí Olúwo ń ṣe yìí, tá a bá ní ká yọ̀ǹda rẹ̀ pé kọ̀ọ̀kan wá, ó ṣeé ṣe kó padà pa ìran Yorùbá la, léyìí títí tí ń para Yorùbá la. Torí tírú Olúwo bá lọ rèé pé méjì mẹ́ta mẹ́rin lẹ̀ kóòtù òjíire, ó ṣeé ṣe kí àṣà àti ìṣe ìran Yorùbá parẹ́. Ọmọ Yorùbá ò sì ní lajúlẹ̀ kí tàlùbọ̀ kó kò wọ́. Lóòótọ́ ẹnu ọmọ ọ̀gbàyà pàdé mọ́, àmọ́ tá a bá ti wá rí ọba tó so yangan mọ́dì, ó dá láwàdà adìẹ ẹnu. Àwa náà ò wá ní tẹ̀tì láti máa mú ṣe, láti máa dàgbàdo fún kírú wọn máa rí jẹ. Olúwo, ìjọ́ kìíní àná tẹ́ jọba, èmi ò rò wípé ìlànà mùsùlùmí àbí ìlànà kìrìsìtẹ́nì lẹ lò nínú ìpẹ̀bí. Ìṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ yìí, mo ti ń sọ tipẹ́. Gbogbo èèyàn ló mọ̀ wípé ọba tí ọba jẹ ní ìlú Ìwó yóò tan fìtílà olójú mẹ́rìndínlógún yóò gbé dání báyìí. Kábíyèsí Olúwo, ìgbà tí wọ́n gbé fún yín kẹ́ gbé dání, èé ṣe tẹ́ ẹ̀ lámọ́lẹ̀, èé ṣe tẹ́ ẹ̀ kọ̀ kẹ́ ẹ sọ wípé ní t'Olódùmarè rán ẹ̀yin ni wípé kẹ́ ẹ pa gbogbo tí ń jẹ́ ìṣẹ̀ṣe run. Ó ṣe wá jẹ́ wípé ewé àkókò náà fi mọ́ yín létí, tí kì í ṣe tẹ̀síbíyù, tí kì í sì ṣe pé wọ́n ya ìkan nínú àyà Kùránì náà fi kọ́ yín létí. Kábíyèsí, tá a bá ní a ka irú inú ẹrú abàjẹ́,
ẹ hùwà gẹ́gẹ́ bí ọmọ ọkọ ọ̀ràn Yorùbá, ẹ ń hùwà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ìran yín mìíràn ni, torí wọn ò fẹ́ pè yín lórúkọ tí ó yẹ kí n pè yín. ẹ ṣèṣe ẹni tí ìwà ọmọlúwàbí ń bẹ lára rẹ̀, ó sì jáwọn ìbànújẹ́ wípé gbogbo lọ́balọ́ba lóyè ńlẹ̀ káàárọ̀ òjíire wọ́n sì wò yín tẹ́ ẹ sì ń dáwèrè ṣe wọn sì sọ̀rọ̀. kábíyèsí Olúwo, ẹ ti gbàgbé pẹ́yìn náà ní jò ní ẹ̀yìn náà lẹ́yọ ẹ̀sẹ̀ tí odidi ọba aládé tẹ́ gbá odidi ọba aládé lẹ́sẹ̀ lójú, ẹ̀yìn yìí náà ni. ó ti wá jẹ́ tó jẹ́ wípé gbogbo ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn yín. ó ṣe jẹ́ wípé gbogbo ìlànà tí ẹ̀yin ń gbà ní láti dojú àṣà àti ìṣe ìran Yorùbá délẹ̀. kí ló dé tí ẹ bá ń pè yàn lóní fún ràdàràdà? ìbá máa dá kírú ẹni bẹ́ẹ̀ ọ́ pà fún ẹ̀ mọ́. Olúwo, kí gangan lẹ fẹ́ gbà nínú kẹ́ máa diminish ìran Yorùbá? èló wọ́n san fún yín lórí wípé kẹ́ ẹ bà ìran Yorùbá jẹ́, bẹ́ẹ̀ náà lẹ mú ọmọ Núpé tẹ́ ẹ fi jẹ mufti tí yẹn wá ń hùwà bí ẹranko, tí ń ṣèṣe ẹranko láàrin èèyàn. Olúwo, ó mà ṣe o, àmọ́ ọ̀rọ̀ yín ò fi gbogbo ara dùn mí. bá ti rí ọba tí ń wégbó, tá a rí ọba tó sọ igbó de oúnjẹ, irú ọ̀rọ̀ wo ni irú ọba bẹ́ẹ̀ fẹ́ sọ? irú ìwà wo ni irú ọba bẹ́ẹ̀ fẹ́ hù tó lè jọ wá lójúmọ́? torí a nígbàgbọ́ wípé ọ̀pọ̀ ọ̀gbà tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ ẹ ti wà alright ni, ẹ ti gbé kinní yìí náà ni, ẹ ti mú yó débi wípé ẹ kì í rò dáadáa kẹ́ ẹ tó sọ̀rọ̀. Kùránì gan ní ká wo àwọn qualities lára àwọn aṣíwájú tá a bá fẹ́ tẹ̀lé. Olúwo, kí ni qualities tá a lè wò lára yín gẹ́gẹ́ bí aṣíwájú rere? ó mà ṣe o, tá a bá nírú ìlú Ìwó ni ó ní ọba Amugbo, yóò yà wá lẹ́nu. tá a bá ní ìlú Ìwó ní ìdààmú ìran Yorùbá ni ó ti gbópọn jù, á nírọ́ ni. torá nígbàgbọ́ nínú Ìwó wípé ọmọlúàbí tààrà olópọ̀ nílùú Ìwó. èéṣe níbo lẹ ti wá rí Àkànbí Ràṣídì tẹ́ wá fi jọba Ìwó? ọba kan ṣàlàyé ọ̀rọ̀ Olúwo, ó kò fi tì àyíbò láti ṣe máa ń pèkọ̀ sọ́kù. ó jẹ́ ó yé wa wípé gbogbo ìtàn àrọ́bá tí wọ́n máa ń sọ àrọ́bá àtàn ni, àwọn àlọ́ àpamọ̀ nìtàn tí tẹnu yín jáde. nínú Ìwó tẹ́lẹ̀ tìjọba tẹ́ ń pera yín ní Imperial majesty, ó lójú ọba tí ń bá yín ṣe. Olúwo òkè kò bá yín ṣe. kí ló fà á? látàrí ìwà ránhunràhun tí ń bẹ lọ́wọ́ yín ni. báàmà Yorùbá bá wá dákẹ́ tán sọ̀rọ̀, kì í ṣe bá kú lórí, kì í ṣe bá yọ̀dẹ̀, kì í ṣe bá yamuko mẹ́kọ, torí wípé àkúnlẹ̀ kàyíkọ́ba tó ní láárí. inú wa dẹ̀ ti dùn, ilẹ̀ Oòduà ti pé, àwọn ọmọ Odùduwà ti sarajọ. kábíyèsí His Imperial majesty ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́ Adékínní, wọ́n ti wà lórí ìtẹ́ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́. tí wọ́n bá wá bí yín dá tẹ́ ẹ tó bẹ́ẹ̀, ẹ sọ̀rọ̀ sórí àpèrè Aláàfin. ṣé ẹ mọ̀ pé lè ń tọ́ lọ nígbà bàbá mi ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Àtàndá Adéyẹmí kẹta tí ń bẹ láyé, ẹ sọ díẹ̀, àmọ́ lélẹ́yìí tẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́ á gbóhùn yín. ọ̀rọ̀ yín ọ̀jọ́ mi lójú. ọmọ tí bá ti ń fìpá jí bàbá rẹ̀, kílẹ̀ tó ń retí lọ́wọ́ irú ọmọ bẹ́ẹ̀? ẹ mú ojú Ọ̀nìrìṣà ẹ fi ń gbolẹ̀ ní gbàgede.
bẹ́ẹ̀ bá ní gbogbo ọmọ Yorùbá bá ní Ilé Ifẹ̀ láti wá, ọ̀wọ̀ tó tọ́ àtèyí tó yẹ agbọ́dọ̀ bọ́ fún Ọ̀ọ̀nìrìṣà tó jẹ́ àrólé Oòduà. Bóyá ó kéré sí yín lọ́jọ́ orí ni o, àbẹ́ lówó jù lọ, àbí kan àmọ́ àpèrè tí ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì tó jókòó sí yẹn, àpèrè baba ńlá baba wa ni tí í ṣe Odùduwà. Tó bá ti wá rí bẹ́ẹ̀, ó di dandan kẹ́ ẹ ṣe kí ni, kẹ́ ẹ pọ́n ọba ẹni ìtàn lé. Ẹni tí ó bá pọ́n ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá second, ẹni tí ó bá pọ́n lé yóò rí ìbínú Olódùmarè, yóò sì rí ìbínú gbogbo ọmọ kóòtù òjíire. Olúwo, ẹ ti pàdánù àpọ́nlé tí ìran Yorùbá ọba fún yín. Ẹ̀yin náà lọ́ba àkọ́kọ́ tó kọ́kọ́ bọ́ta gbangba tẹ́lẹ̀ sọ̀pọ́ọ̀tì ṣẹ̀ríà lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kí ló kan ìran Yorùbá pẹ̀lú ṣẹ̀ríà court? I don't know, bóyá ẹ̀ẹ̀kan tí wọ́n ní ká mọ̀. Irú ìlú wo láti ní kí a máa lo ṣẹ̀ríà court? Kí ni wọ́n ní ká lò ń bẹ̀? Under the constitution, wọ́n ní ìpínlẹ̀ tí mùsùlùmí bá ti pọ̀ jùlọ ni wọ́n lè lo ṣẹ̀ríà court. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lẹ̀ káàárọ̀ òjíire tíá. Ẹ̀sìn mẹ́ta là ń practice. À ń practice Islam, à ń practice Christianity, a dẹ̀ ń practice ìṣẹ̀ṣe as traditional worshippers. À ń bọ Ṣàngó, à ń bọ Ọya, à ń bọ Ògúnlágáyé, à ń bọ Èṣù Ọ̀dàrà, à ń bọ Ọ̀ṣun Òṣogbo. Kí ló wá dé tó Olúwo Ràṣídì èéṣe tó wà nínú ọba tí ń kàdánwò báran Yorùbá? Èéṣe kí ló dé tó jẹ́ wípé olórí aládánwò ni ọ́ tó ń kàdánwò báran Yorùbá? Mo fẹ́ fi fídíò kan hàn yín kẹ́ ẹ gbọ́ pálapàla tí Ọba Olúwo ń sọ. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni o, kẹ́ ẹ sì rí wò bí ìran. Torí pé ó ti dójú ẹ̀, ó ti débi olóògùn ti gbé ń sá báyìí. Mo kí gbogbo ọba nílẹ̀ Yorùbá, pàápàá àwọn paramount rulers. Àwọn paramount rulers làwọn tá à ń pè ní àwọn ọba tí wọ́n ń fi ọba jẹ. Ẹ máa gbọ́ lódò. Bẹ́ẹ̀ tèmi náà wà nínú rẹ̀. Olódùmarè, ọba àjíkí, Ọlọ́run àwọn bàbá wa, òun ni ó rán mi sí gbogbo ọba. Ní tó dẹ̀ ní kí n bá wọn sọ, òun ni wípé òun lọ́ba o, òun ni kábíyèsí, òun ni òun fi ọba àwa ọba yìí ló ń fi wá jẹ. Òun lòun yàn wá látọ̀run ká di ọba. Táwọn èèyàn bá ṣẹ̀ wá rí pé èèyàn dọba, wọ́n ṣẹ̀ rí láyé, ṣùgbọ́n Ọlọ́run ọba ti yàn wá látọ̀run. Ó ní àwa ní àrólé òun lórí ilẹ̀, kí gbogbo ọba Yorùbá kan jẹ́ àrólé Olódùmarè. Ègún ni tí ọba tó bá ń bọ̀rìṣà. Orúkọ Ọlọ́run ti wà lára gbogbo ọba, ni òun fi ní kí wọ́n máa kí ọba Yorùbá ní kábíyèsí. Tá bá ń kí ọba ní kábíyèsí, òun ni Ọlọ́run fi rólé ní ìlú yẹn gẹ́gẹ́ bí Ọlọ́run. Táwọn èèyàn bá ń wá Ọlọ́run, kan wọ palace lọ. Ṣé ẹ gbọ́? Àbẹ́ ẹ gbọ́? Bóyá ká tó play ọ̀rọ̀ evangelist Ràṣídì Àkànbí Olúwo kẹ́ tuntun gbọ́. Mo kí gbogbo ọba nílẹ̀ Yorùbá, pàápàá
àwọn paramount rulers làwọn tá à ń pè ní àwọn ọba tí wọ́n ń fi ọba jẹ àwọn lágbára bẹ́ẹ̀ tèmi náà wà nínú wọn. Olódùmarè ọba àjíkí ọlọ́run àwọn bàbá wa òun ni ó rán mi sí gbogbo ọba. Ní tó dẹ̀ ní kí n bá wọn sọ ò ní wípé òun lọ́ba o, òun ni kábíyèsí, òun ni òun fi ọba àwa ọba yìí ló fi wá jẹ. Òun lòun yàn wá látọ̀run ká di ọba. Táwọn èèyàn bá ṣẹ̀ wá rí pé èèyàn dọba wọ́n ṣẹ̀ rí láyé ṣùgbọ́n ọlọ́run ọba ti yàn wá. sẹ́yìn gbọ́ wòlíì. Ó ní àwa ni àrólé òun lórí ilẹ̀ kí gbogbo ọba Yorùbá kan jẹ́ àrólé Olódùmarè. Ègún ni tí ọba tó bá ń bọ̀rìṣà orúkọ ọlọ́run ti wà lára gbogbo ọba ni òun fi ní kí wọ́n máa kí ọba Yorùbá ní kábíyèsí. Tá bá ń kí ọba ní kábíyèsí òun ni ọlọ́run fi rólé ní ìlú yẹn gẹ́gẹ́ bí ọlọ́run. Táwọn èèyàn bá ń wá ọlọ́run kan wọ palace lọ. now ṣé Rashidi nìkan lọ́ba tó gbẹ̀sìn ńlẹ̀ Yorùbá ni? torí ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin náà dákẹ́ rí ìkẹ́kẹ́ sọ̀rọ̀ Rashidi. Ọba Ghandi Ọláoyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, he is a redeemed pastor, a devoted Christian. Láti ijọ́ tí bàbá yìí ti jọba ìjókòó gbogbo àwọn òrìṣà kúrò nínú ààfin Ògbómọ̀ṣọ́. Ìjó ya ẹ̀sìn kan ní pọ̀sìn. Kí ló wá dé? Tí Olúwo wá sọra rẹ̀ di yánmayànmá sí wa lọ́rùn tí ẹ̀yin ọba aládé ìran Yorùbá tẹ́ sì dákẹ́ sẹ́rù Olúwo ń bà yín ni. And let me tell you, the government of Osun State sáàrí wípé Olúwo fẹ́ incite a religious crisis ní ẹ̀ẹ́dẹ̀ lè call it to order tó tóbi jù ìjọba lọ ni. Ṣé Olúwo tó tóbi jù ìjọba lọ ni? Let me look for this video whether I'm gonna see it. Ibi tọ́rọ̀ wọn ò tó ti wá fi gbogbo ara tó jọ mí lójúmọ́ tí mo fi ti wò wípé pé tọ́ ó dàbí nǹkan. Ẹ jẹ́ n wá fídíò ọ̀hún bí n bá lè rí. Ó dẹ̀ yẹ kí n rí. Ó yẹ kí n rí. You did okay, you did alright, are you sure? Ó rèé, ó ń gan kọ́, ó ń kọ́ yìí tí mò ń wá kọ́ yìí. Ebi a ti ń sùn nídìí ètò tí a ń ṣe, àná wọn organize programu, àwọn náà wọ́n sùn lọ ó nìyàn. Àmọ́ ibi tí a ti bá wọn wé igbó tààrà, tí a ti ń wé igbó fúnra wọn, ni mo fẹ́ fi hàn yín. Olódùmarè ó jẹ́ ń rí. Olódùmarè ó jẹ́ ń rí. Olódùmarè ó jẹ́ kí n rí. Olódùmarè ó jẹ́ ń rí. Olódùmarè ó jẹ́ ń rí o. Èbí a ti ń wégbó. Tí a ti ń wé fúnra wọn. Kí Ọlọ́run Olódùmarè kó jẹ́ kí n rí. Mo rí o. Ó rèé, ẹ wo bá ti ń sọ̀rọ̀. Olúwo lẹ̀ ń wò yẹn tí ń wégbó. Nítorí Ọlọ́run. Ẹ̀yin ará Àwó. Ẹ̀rọ bá yín bí. Igbó la bí of Ìwó land.
ẹ ti rí wọ́n fi tọ́ mú gbó. ọ̀rọ̀ wo wà lọ́ba yìí lè sọ tí ọjọ́ á lójú o. ọba Amugbo Olúwo ẹ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ kẹ́ ẹ má bàa rí ìbínú Ọlọ́run. ifu Kùránì gan sọ fún yín ní abudulakundinukun waliyadin ẹ̀sìn ọ̀fàjà. Olúwo sí ẹ̀sìn rẹ yá ṣe tiwa mọ́ wàá fi ẹ̀sìn rẹ fi kọ̀ndẹ́mù tiwa àbọ̀ ọ̀ka kéwú débẹ̀ ni. la abudulakundinukun waliyadin ẹ̀sìn ọ̀fàjà ọ̀gbọ́lọ̀ bá ẹ̀sìn kan jẹ́ fún kan ànábì ọ̀kọ́ wa bẹ́ẹ̀ ń wá lè ti rí tiẹ̀ alákàwédì Kùránì. Olúwo ẹ̀sùn wí agbẹjẹmọ́wọ́ o ìyẹn lójú olórí ọ̀rọ̀ Olúwo. ẹlẹ́ẹ̀kejì ìlọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí ẹ worú eléyìí. Mo ń bọ̀. Mo ń bọ̀ o. Mo fẹ́ fi fídíò yìí hàn yín ni. Ẹ wo nǹkan níbi oko olóko. Ẹ wò ó. Ẹ wo àgbàdo bó ṣe green lọ. Ẹ wò bí wọ́n ṣe da màálù wọbẹ̀. Ẹ wò bí wọ́n ṣe jẹ́. Ṣé ẹ ti rí i? Irú Olúwo amukumọ́gàrí òun ò rírú eléyìí kó kọ̀ndẹ́mù ẹ̀ wípé ní táwọn ará bí ń ṣe ọ̀dà ìlànà wo lẹ́yìn lọ́balọ́ba lóyè ń gbà láti dẹ́kun irú nǹkan báyìí. ẹ̀yin náà wò ó ṣé n tó bójú mu ni ṣé ẹ ti rí gbogbo àgbàdo yẹn bó ṣe green tó lọ́wọ́ òjò tó rọ̀ wọ́n sì da màálù wọbẹ̀ wọ́n dẹ̀ bà gbogbo oko yẹn jẹ́ tán pátápátá. ṣé ẹ ti rí ẹ ti rí wọ́n dẹ̀ bà gbogbo oko jẹ́ pátápátá. ṣé wàhálà àtàgbẹ̀ ìníkáwò ni tẹ́ ẹ̀ bá gbàgbé eléyìí náà ẹ mọ̀ pé ṣé ẹ ti rí ẹ̀gẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. ṣé ẹ ti rí bí wọ́n ṣe ń wú ẹ̀gẹ́. I'm very sure pé tí ẹ bá rí àwọn èèyàn wa tí ẹ bá bá àwọn ìyá wa bàbá wa nínú oko yìí wọ́n pa wọ́n àmọ́ wọn à ní ṣe fídíò rẹ̀ wọ́n wá ṣe fídíò orú eléyìí sódà tó ọmọ Yorùbá bá àtáàkì wọn tí wọ́n bá pa màálù wọn wọ́n wàá fẹjọ́ sùn jọba. ṣé ẹ ti rí kéèyàn dá dúró màálù ìwọnú oko olóko kẹ́ẹ̀sì bá gbogbo ẹ̀ jẹ́. ẹ̀yin náà ẹ wo ẹ̀gẹ́ yẹ bó ṣe rí bọ̀kùà. a dẹ̀ ń pariwo ẹ̀yin ọba wa ẹ̀yin ọba ọ̀nà wo lẹ̀ ń gbà láti bá wa dẹ́kun ẹ̀ nítorí ìwọ mọ̀ láyé tiẹ̀ ẹni wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn. ìmọ̀ Kùránì tẹ́ ẹlẹ́ǹka yìí náà sọ fún yín pé afọlá ata akinuna ẹ̀yin onílà aka ìlọ́lọ́mọ ń bá sọ̀rọ̀ kì í bómùgọ̀ èèyàn amukun mẹ́kọ̀ọ́ tó rí rí o pé Amugbo kì í bá wọn sọ̀rọ̀ tọ́rọ̀rọ̀ tó bá sọ ó fẹ́ kẹ́ ẹ gbọ́ lágbọ̀ọ́yé ni. ẹ̀yin ọba wa ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé? àwa gẹ́gẹ́ bí ọmọ yín a ti ń gbègbésẹ̀ àmọ́ ṣé if at the end of the day tí ọlọ́pàá àbí ìjọba bá kó àwọn ọmọ tí ń forí lakú fún àyí ìjẹ́ yìí ọba yìí ṣe tán láti dúró láti sọ wípé lóòótọ́ àwọn ọmọ wọ̀nyí ìjà ìran Yorùbá ló ń gbè? ẹ dá wa lóhùn. I want an answer to this. Onírìṣà
àrólé Oòduà ǹjẹ́ bí Fúlàní ṣe ń pa wá yìí tí ń ba gbogbo nǹkan jẹ́ yìí ǹjẹ́ tí ọmọ Yorùbá bá wá retaliate tó wá di wípé ọwọ́ ọ̀ràn Yorùbá dùn wọ́n tí wọ́n wá kó ọmọ Yorùbá sí gbága ǹjẹ́ yín ọba wọ̀nyí ǹjẹ́ ẹ ṣe tán láti gba ọmọ Yorùbá lẹ̀ lọ́wọ́ ìjọba wípé ìjà ìran Yorùbá ni wọ́n ń gbé bí ṣe bá ń jẹ légbò àní gbáriwo télégbò bá wá ń jẹ sísí ariwo wà pọ̀ ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé ìlànà wo lẹ̀ ń tọ̀ kalẹ̀ ńlá kalẹ̀ fún wa tá a lè tọ̀ láti dákun nǹkan burúkú wọ̀nyí adúpẹ́ and I keep on saying it lọ́wọ́ àwọn tó volunteer ara wọn lẹ̀ láti máa dáàbò bo ilẹ̀ Yorùbá àmọ́ if at the end of the day or mistakenly àbí nǹkan kan tí wọ́n wá irú ìtàn ṣe fọ́lọ́yè Sunday Igboho tó fi jẹ́ wípé ọ̀pọ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe ṣeré kò sẹ́ni ó sọ̀rọ̀ tírú ẹ̀ bá tó wá fẹ́ rìpíìtì ara ẹ̀ ǹjẹ́ ẹ ṣe tán láti bọ́ ta gbangba wípé ìran Yorùbá lé àwọn wọ̀nyí ń jà fún láàrin èmi àti yẹ̀yìn ọba Yorùbá okùn òní kòkó nínú ọmọ mọ́nú olóṣèlú kankan ò ṣe wá ẹ̀yin ọba gẹ́gẹ́ làdánwò wa a bá ń parọ́ fúnra wa lókun olóṣèlú wo ló ń ṣe wá olóṣèlú wo ní ń fìyà jẹ wá olóṣèlú wo ni òjò alọ́nà lọ ẹ̀yin ọba wọ̀nyí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọba tá a ní tí ìbáṣà sì sọ wọ́n lé ní 100 baálẹ̀ tá a ní ńlẹ̀ Ìbàdàn wọ́n lé ní 5,000 nílẹ̀ Ìbàdàn ká tó wá sọ̀yọ́ ká tó wá sọ ibikíbi nílẹ̀ Yorùbá kí wá ló fi wá jẹ wípé olóṣèlú ní fìyà jẹ wá tí ẹ̀yin ọba o àti baálẹ̀ o àti ìjòyè tẹ́ ẹ bá fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ ké gbàjarì láti gbèjà ìran Yorùbá kò ní sí wàhálà kankan ifò tí gómìnà kí gómìnà bá lóun ọ̀rọ̀ yín lóyè àwa ọmọ ìlú gan jáde pé no ìjà ìran Yorùbá ló ń gbè àmọ́ ńgbà tó jẹ́ wípé ẹ̀yin tó yẹ kẹ́ ẹ gbèjà wa ẹ̀yin gan lẹ wá mú wa lọ́wọ́ lẹ̀ fún yàjẹ́ ẹ̀yin gan lẹ̀ ń júwe bí wọ́n ṣe rí wa mú lẹ̀ ń júwe rẹ̀ fáwọn ọ̀tá wa ọba tí Fúlàní dàfin rẹ̀ wípé tọ àwọn tí kó dénú ìlú rẹ̀ o tọ́ ẹ pé wọ́n wá wò sùnsùnsùn ìtọ́ bá kọ́kọ́ ṣe ni pé ó fún wọn ní sáré ilẹ̀ pé wọ́n rí bí kọ́ àwọn iléèwèrè tí a máa ń kọ́ kánkọ́ lẹ́yìn rẹ̀ ọba fún wa lóyè nínú ìlú ọba náà ra màálù ó kò lé Fúlàní lọ wọ́n máa bó ń sìn ọyẹ wa dánlò irú ọba bẹ́ẹ̀ ìyàwó wa ni Fúlàní lè máa fi jẹ wá kọ́ bá wọn wá torí rẹ̀ tí ó bú Fúlàní fún wa àbí tí ó fìyà jẹ Fúlàní fún wa ẹ dá wa lóhùn irú ìyàwó sẹ́rígbà yẹn lẹ́ ń fìyà jẹ wá kì í so olóṣèlú kankan bí àwọn Fúlàní wọ̀nyí bẹ́yìn ọba wọ̀nyí bẹ́ẹ̀ bá kẹ́fìn wọn nínú ìlú tí wọ́n wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá fi ẹjọ́ wọn sùn ìjọba ò gbóhùn tí yín ju tiwa lọ àmọ́ kàkà kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ń gbowó lọ́wọ́ wọn ni ẹ ń ṣe kí ni ẹ ń gbowó lọ́wọ́ wọn ni ẹ lọ́wọ́ àwọn ọba Òkè Ògùn ẹ lọ́wọ́ ọba Oǹdó ẹ lọ́wọ́ àwọn ọba lẹ́kìtì ẹ lọ́wọ́ àwọn ọba lọ́yọ̀ọ́ ẹ lọ́wọ́ àwọn ọba ńbàdàn ẹ lọ́wọ́ wọn káàkiri gbogbo ẹ̀yin ọba lẹ́tí ń sin màálù tán kò sọ́ba tí ò sin màálù àwọn tẹ́ ẹ sì gbé màálù fún iná ẹ̀ làwọn Fúlàní wọ̀nyí kí ẹ máa bá yín sìn àwa wá ń sọ fún yín pé ń tó gẹ́ téèyàn bá léwèrè tó bá lé tó bá ìsúnkan ògiri tó bá yí padà ní tó bá rí ni ọmọ ilẹ̀ mọ́ yín o ẹ ti sún wa kan ògiri àkọ́kọ́ ẹ̀yin ládéládé lóye lóye ńlẹ̀ káàrọ̀ òjíire
ẹ bá wa pẹ̀tù sí ìjọba Bọ́lá Ahmed Tinubu lọ́kàn kápò lóyè Sunday Igboho ṣálẹ̀, kájẹ́ wọn máa bọ̀ nílé, kájẹ́ wọn wá mójútó nítọ́yẹ wọn mójútó. Àkọ́kọ́ nù, ẹ̀yin ọba wọ̀nyí ẹ pé bíríkótó, ẹ ṣèpàdé láàrin ara yín, ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ fi òpin sí ìfi màálù jẹ oko olóko, ìfipábánilòpọ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjìrè. Lóòótọ́ àwọn ká ti dìde láti máa kọ̀yà fúnra Yorùbá, àmọ́ ń dọ́dá lójú ni wípé ẹ̀yin ọba yìí náà lẹ́ẹ̀padà ṣetánà di wọn. Ìtọ́ dáa ni kẹ́ ẹ má mọ̀ wọ́n, kẹ́ ẹ náà má mọ̀ yẹn, kí á mọ̀ wípé ìran Yorùbá làwọn ń ṣiṣẹ́ fún, kì í sọba kankan. Kí á má gbọ́rọ̀ sọba kankan lẹ́nu, torí tá bá gbọ́rọ̀ sí lẹ́nu bẹ́ẹ̀ ṣe ti mú alọ́wọ́lẹ̀ fún yàjẹ láti bí ọdún 5 sẹ́yìn tí Fúlàní ti ń pa wá, iná lẹ́mọ̀ mú alọ́wọ́lẹ̀ fún yàjẹ. Ẹ wá sọ ilẹ̀ Yorùbá di ibi tá a ti ń ra tòmátò 5 ní 500 naira. Kí ló dé? Ẹ̀yin ọba yẹn sì dákẹ́, ẹ wá fọwọ́ dìkẹ́, ẹ ganu sí. Ṣé ẹ mọ̀ pé ogun Fúlàní, ìjàmbá tí Fúlàní ń ṣèràn Yorùbá lọ́jẹ́ gàrí ọ̀wọ́n, lọ́jẹ́ kí èlùbọ̀ ọ̀wọ́n, lọ́jẹ́ kí iṣu ọ̀wọ́n, lọ́jẹ́ rodo ọ̀wọ́n, lọ́jẹ́ tòmátò ọ̀wọ́n ni. Àwọn àgbẹ̀ tí ó renú oko lọ rèé gbé nǹkan ṣèbá ni Fúlàní wọ̀nyí ló ń pa yìí. Nǹkan ọ̀gbìn tán gbìn ṣe bí ní Fúlàní ń da màálù tí ń bà á jẹ́ yìí. Sẹ́ẹ̀bù kí alódé tẹ́ gẹ́fì lákọ̀ọ́kan yín. Tẹ́ bá kọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀, a jẹ́ wípé bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá ó tẹ́ yín lọ́rùn nù. Àwa náà wà ní bẹ́sù bẹ̀gbà ká bí Ọlọ́run kọ́ bá wa wó gbogbo ọba kọ́ba tí bá wù wá láàbílẹ̀ Yorùbá. Olódùmarè ọba wa wó yín. A ti mọ̀nà wípé Olúwo ọ̀tá ààrẹ Yorùbá ni tó fojú hàn. Ọ̀tá ààrẹ Yorùbá tó fojú hàn ní Olúwo. Tí èso ọ̀tá ti ń fojú pamọ́ jẹ́ pé ọ̀tá tí bá ń fojú pamọ́ téèyàn ọ̀mọ̀ tí wọ́n máa fara pamọ́ jẹ́ èèyàn ń yà, èèyàn lè má mọ̀, àmọ́ ọ̀tá tó ti fojú hàn, tó ti fojú léde pé èmi gẹ́gẹ́ mò ń ṣe yín, téèyàn bá ṣerú ọ̀tá bẹ́ẹ̀ ń sùtá kò léèwọ̀. Kò léèwọ̀. Olúwo ń ṣe ìran Yorùbá, ó sì tún fi hàn ìran Yorùbá wípé èmi mò ń ṣe yín. Ẹ̀yin ládéládé ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ dẹ̀ dákẹ́, ẹ̀ ń wòran. For the main fact wípé Olúwo tí ẹ sọ̀kò sórí àpèrè Olúwo, ó yẹ kẹ́ ní ọlọ́rẹ̀ rọ́kúnlé ni. Àmọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀, ẹ̀ ń wo polówó ju ẹ̀yin kan lọ. Àbí? Ó mà ṣe o. Àwa mọ̀ pé gbogbo ẹ̀ ó dáa. Tọ́lọ́ ń bá fúnra Yorùbá ní orílẹ̀-èdè bá fẹ́, àní fẹ́ ọba kọ́ba, ọba àránù lórílẹ̀-èdè wa. Àní fẹ́. Torí pé a lè máa fi ọmọ ẹyọ sábẹ́ ká máa gbé kà. Àní gbà. Àní gbà o. Torí náà ńkọ́ lẹ́ẹ̀kan sí àwọn tá a ní wọ́n ràn wá lọ́wọ́, ẹ má jẹ́ á ṣe báyìí. Mo f'Olódùmarè bẹ̀ wá. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, I'm appealing to you. Mo ń ṣe kí ni? Mo ń appeal. Ṣé ó di ìgbà tí ẹ bá wá ń tú àṣírí wa lórí ayélujára ilẹ̀ fẹ́ ni? Wọ́n ẹsẹ̀ ń sọ pé àwọn ṣe gbá kan, àwọn ṣàwó kan, tí àwọn ọ̀tá ti wá mọ gbogbo directions ta fẹ́ lọ. We don't want to do that. We don't want that to happen. In tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ti kọ́ wa lọ́gbọ́n. La ṣe ń bẹ̀ yín wípé ẹ dákun,
ẹ kún àwọn ènìyàn wọ̀nyí lọ́wọ́ kí ẹ lè jagun àjàyè kí ẹ lè jagun àjàṣẹ́gun. Kò easy ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ iṣẹ́ ló ń ṣe kí wọ́n tó volunteer ara wọn láti máa ṣàwọn iṣẹ́ wọ̀nyí. Inú mi dẹ̀dùn wípé some people they are hesitating to eat wípé àwọn ti rí ìyàtọ̀ láwọn òpópónà kọ̀ọ̀kan àfẹnjẹ́ ọ̀bá travel lókù. Sáwọn tó wá ń ṣe báyìí sí ọ̀yẹ́ ká ṣe kóríyá fún wọn ni tó wá yẹ ká béèrè nǹkan ká má rí fún wọn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sì yẹ kó máa lọ bẹ́ẹ̀. Mo fọlọ́n búra ká nílẹ̀ Ìgbò ni wọ́n ti ń ṣerú ń tán ṣe yìí wọ́n ti kó wọn lọ́wọ́. Àmọ́ mi ń bú ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi torí mo mọ̀ pé ẹ ti ṣe bẹ́ẹ̀ rí result àmọ́ result ti dé. Igi tí ọ̀tọ̀ nú gbó látẹ̀ tá a fi kèyí tọ́tọ́ àti tọ igi tí ọ̀tọ̀ àti wá kèyí tọ́tọ́ when it comes to the issue of security. Àwọn Ẹgbẹ́kọ̀yà ń gbìyànjú wọ́n ń try. Ó máa interest yín wípé a tún ti rí another people set of people táà náà tó láwọn ṣetán láti volunteer wọ́n àfẹ́ dárúkọ wọn tó rà nígbàgbọ́ nù wọn. Yes nígbàgbọ́ lọ títí nù wọn. Ẹ jọ̀ọ́ èmi náà wá ń ṣe special appeal. Data ti fẹ́ bayé mi jẹ́ information sì wà ńlẹ̀ àwọn ọ̀rọ̀ òṣì tí wà tá a lè máa bára wa sọ. Kí ti ẹ̀ nìdí gan tá a fi ń pariwo pa afẹ́ òmìnira ìran Yorùbá we need to know it. So many people doesn't understand the reason behind it till now. A dẹ̀ ní láti máa educate ara wa. Ẹ dákun ẹ máa ké mi lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ 09036 371643 09036 371643. Mo kí àwọn tó ṣọjọ́ bí lánàá Abdul Aníṣẹ́rẹ́ J-Popo Jagomolu mo kí yín o. Ọmọdé ni yín k'Olódùmarè ó dá ọ lágbà kó fọwọ́ pawú kó fèrègì jóbi kó má sunkún aya kó má sunkún ọmọ. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ gbogbo ìlàkàkà rẹ̀ nínú ayé jẹ̀ lílì k'Olódùmarè ó máa bá ọ ṣe kó má náwó kan tán kó tó rí mi. Happy birthday to you. Ẹ̀mí rẹ̀ ó ṣe púpọ̀ ọdún láyé nínú ọlá ńlá àrísìkí tó pọ̀ pẹ̀lú àlàáfíà. You tried for this Yorùbá nation struggle and you are highly appreciated. Ọmọdé ni ọ́ Olódùmarè ó dá ọ lágbà. 09036371643 09036371643. That's my WhatsApp number. Wọ́n yẹ fẹ́ ràn àwọn Àgbẹ̀kọ̀yà yẹn lọ́wọ́ abẹ́ ẹ sì fẹ́ bùn èmi náà ní nǹkan ẹ dákun. That's the number to call. Yorùbá nation no going back. Gbogbo ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ àtẹ̀mí àtẹ̀yìn ní ìgbà tí òmìnira ìran Yorùbá bá dé wọn ò ní fi wá ṣàwátì o. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ gbogbo ọwọ́ tó ṣẹ́gun sí lórí struggle ìran Yorùbá iná ní ọjọ́ bẹ̀rẹ̀ agbára lọ́wọ́ Ọlọ́run. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá wípé a kú ìgbádé ọba tuntun Aláàfin Ọ̀yọ́ ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ọ̀gbọdọ̀ sí ọmọ àdábàlẹ̀ ọmọ àfòmọ́ òde ọba ẹnjìníà Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o. Mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbèje àbí mo súnmọ́ ba níwọ̀n ẹgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́ba fíbà ìlọ́ba pa èmi ọ̀rá Aláàfin Ọ̀yọ́ fí o.
n ò pé rí Aláàfin Ọ̀yọ́ ṣàìdá. Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ẹ kú àmójúbà Aláàfin Ọ̀yọ́ tuntun. Lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbà wọn yóò tù wá lára o, yóò tù gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Kábíyèsí ikú bàbá yèyé ẹnu ṣẹlẹ̀ dé sí o. Yorùbá nation no going back. I love you all. Don't forget please ẹ message mi mo follow mẹ́yìn ṣé ìdọ̀bálẹ̀ ẹ má jẹ́ yáyé ọjẹ́ mi kú. Wàláì ẹ má jẹ́ ọjẹ́ mi kú. Data ó ti fẹ́ gbà sọ lọ́rùn mi. Thank you. God bless you.